ó lékenkà o àwọn obìnrin tún jáde ní ìpínlẹ̀ Ọ̀ṣun níṣẹ́ ni wọ́n faṣọ ya mọ́ra àwọn lọ́rùn. Àwọn olùgbé ìlú Ìbàdàn ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Nàìjíríà. Èyí lohun tó ṣẹlẹ̀. Àwọn tìlú Ìbàdàn ti fi gbètà lórí bí ìjọba àpapọ̀ ti fòfin de ọtí inú ọ̀rá fáwọn olùgbé. Ṣáájú ni ìjọba ti kéde láti fi òfin de ọtí inú ọ̀rá náà lọ́jọ́ pípẹ́. Kì í sì ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí ìjọba ti ń ṣe ìkìlọ̀ ọ̀hún o, ṣùgbọ́n tí àwọn aráàlú ò sọ ohunkóhun nípa ìkìlọ̀ náà. Ṣùgbọ́n ní báyìí tí ìjọba ti pinnu láti gbé ìgbésẹ̀ yìí, àwọn aráàlú sì ti ń forí gbára wọn púpọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ nínú bí wọ́n ti ń ṣe ọrọ̀ ajé ọ̀hún tó sì jẹ́ wípé ọtí inú ọ̀rá yìí náà ni wọ́n ń tà. Oríṣiríṣi ọ̀rọ̀ la ti gbọ́ látàrí bí àwọn aráàlú pàápàá jùlọ àwọn olùgbé Ìbàdàn bí wọ́n ti ń kọminú bí ìjọba ti fòfin de títa ọtí inú ọ̀rá náà. Báwọn kan ti ní ọtí inú ọ̀rá làwọn fi ń ṣe ọrọ̀ ajé nítorí tó jẹ́ owó kékeré ni wọ́n fi ń tà á táwọn sì ń tibẹ̀ là. Bẹ́ẹ̀ làwọn mìíràn sọ wípé ọtí inú ọ̀rá táwọn ń tà yìí làwọn fi ń dá àjọ lójoojúmọ́ táwọn fi owó náà rán àwọn ọmọ wọn ní ilé-ìwé pẹ̀lú. Gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn sì pinnu láti ṣara wọn jọ. Wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn wípé kí ìjọba gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de ọtí ọ̀hún. Àwa complain fún ọtí tó fẹ́ kó sílẹ̀ ni. Ààrẹ níṣẹ́ mi ta lè ṣe ọtí là ń tà torí pé ká má bàa jalè ká má bàa dẹ̀dọ́kọ torí rẹ̀ la fi wá bẹ̀bẹ̀ fún ìjọba wa Tinubu ká má bàa kó ńlẹ̀. Bàbá kọjọ torí Ọlọ́run kò sí ní tá a lè ṣe a lè ní agbára kankan ẹ̀bẹ̀ là ń bẹ̀ kọjọ ẹ wọrú ẹ̀mí sìn láti bí 14 years tọkọ mi ti kú pẹ̀lú ọmọ 4 ọjà yìí náà mò ń tà. Sit down man for front. Sit down man. You see, we are pleading to the federal government to lift embargo on sachet and PET because our people are dying. Since the day they said they should not sell, even this morning, about 30 or 60 people come to me that they don't see anything, you know, they don't get anything for their children again. So, and it is this business we are doing to cater for our family. It is business we are doing to send our children to school. It is this business we are doing to do goodness things. So for this, please, we are pleading for our President Tinubu, to talk to our good mother, Chief Mrs. Adeyeye, to please lift embargo on this. Because if this is done, if this thing happen, you know what will happen? They are going to make us as a street beggar. There's going to be a plenty alert. There's going to be all this. Sit down man for front. Sit down man. Nàìjíríà táwa àní ìrúwàlà àwọn káwọn bá ìrúwàlà kà sọ̀rọ̀ fún wa. Sẹ́yìn pẹlẹbẹtẹ wo yẹn ó dáa gan. Ọwọ́ ìwò gbogbo àwọn tó jẹ́ olórí wa lórílẹ̀‐èdè àwọn mú àjọ mú ni. But àwọn tí ń tún kíní yẹn ṣe náà ń bàjẹ́ fáwọn complain tí wọ́n ṣe jáde. Àti bùkánìsì láàárọ̀ ìgbà àbíjẹ́ tiẹ̀. Àwọn obìnrin tún jáde ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Àwọn obìnrin tó lé ní 1000 ti tú jáde síta ní ìlú Òṣogbo tí í ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Ajé ọjọ́ 10 oṣù kẹjọ látàrí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lóòrèkóòrè ṣáájú ètò ìdìbò òpin ọ̀sẹ̀. Lára àwọn olùwọ́de náà ló ṣàlàyé wípé inú fu àyàfu làwọn fi ń gbé nínú ìlú látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní polongo ìbò. Èyí ló mú kí àwọn tó lé ní 1000 obìnrin ó tú jáde láti ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ṣàlàyé wípé olóko ò lè lóko bẹ́ẹ̀ náà ni olódò náà ò lè lọ sódò mọ́. Oníkálùkù sì ń forí ara wọn pamọ́. Ẹni tó jẹ́ aya gómìnà Adémọ́lá Adélékè náà pẹ̀lú láti bá àwọn obìnrin jáde fún ìfẹ̀hónúhàn náà. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzà ló ń jábọ̀ ròyìn sí ti ìgbọ́ yín. Ire o.